ọlọ́pàá ta ló kọ́kọ́ dé nínú wọn. ìyá tẹ́lẹ̀ ló kọ́kọ́ dé. aṣọ kí ni. bàbá Emeka ló kọ́kọ́ dé. ọlọ́pàá. ayé ọlọ́pàá mi ti bàjẹ́. bàbá àwọn méjèèjì náà dé papọ̀. èkó ọlọ́jà. dákun kí ló ń wá ní ọjà ńdà yìí ná. ní ìwánu ọjà. káńtà ní bẹ́ẹ̀dì mi ẹ̀fọn ní fẹ́ǹsì mi àjọ máa ń sùn àjọ ń dín ní. ó lè ní ọ. àní mo fẹ́ ro oúnjẹ. mo ti gba tíkẹ́ẹ̀tì láàárọ̀ yìí mo ti gba tíkẹ́ẹ̀tì tó wá ń béèrè lọ́sùn mo ti gba tíkẹ́ẹ̀tì. tó bá di sí ọwọ́ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ wá rí mi. ọba ń gbẹ́rù kan ni. àwọn ọlọ́run fi yín ràn. mọ́mọ́. kí lẹ fẹ́ gbé àti pé bo lẹ ń gbé lọ. ẹ bọ́ ni ọba ń gbé lọ sórí ìta mẹ́ta ní dààmú àlejò. ilẹ̀ ṣé wọ́n sọ fún ẹ ni. wọn ò sọ nǹkan kan fún mi fúnra ara mi ni mo mọ̀ tí mo wá. gbogbo etí ẹran àti kò sí fún rẹ́tíwọ̀kì ojú ẹran rẹ́tíwọ̀kì ẹ̀ ó ti sáré ni. kò ní dáa fún ẹ bó ṣe ní kò ní dáa fún ẹ. wọ́n ní pé rẹ́tíwọ̀kì ojú ẹ̀ ó ti sáré. ojú adùn wọ̀ lọ. báyìí nǹkan ṣe máa ṣe nǹkan jàre. ọ̀dà iṣẹ́ wa wà tó ṣe mi ti bọ̀ oríṣẹ́ báyìí. ń fún ọ lẹ́tà ọlọ́ọ̀rọ̀ agbèjì tó bá dé àgbèjì báyìí odò olówó láyé rẹ nù. iṣẹ́ wo ni màmá lọ ṣe bẹ́ẹ̀. ìwọ sáà ti dé àgbèjì tó bá lórí àpáta bá fún ọ lẹ́tà lọ́bẹ̀ ojú rẹ méjèèjì ló kó lẹ̀ wọ́n sì fún ọ lówó tọ́mọ náà dọjọ́ kú ẹ̀. nínú ọlá pẹ̀lú bẹ̀rẹ̀ abẹ́ lálàbíyà ṣùgbọ́n lè láyà túbọ̀ òṣèlú ọmọ rẹ̀ ó dùn fún irun mi gidi gan-an àdúrà mi fún ẹ̀rẹ́ rí pé orí ṣe ọ̀pọ̀ ọdún láyé. ọjà ojú ọlọ́mọ òtó ẹni káláyà kó wá wọ̀. ìbàfẹ́lẹ́dùmarè ọba mímọ́ tó ń ṣe mímọ́ tó ń jẹ mímọ́ tó ń gbébi mímọ́ bàbá alágbádá iná aláwọ̀ tẹ̀lẹ̀ ọ̀hún kábíyèsí adédọ̀yìn kókọ̀ yìí lórúkọ tèmi èmi lọ́mọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀pọ̀ kan ìkan mímu ìka ìmú ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọ́mọ àròbí ọmọ àtòrè gbajúmọ̀ lẹ́tọ̀ tí mo tún mú wá fún yín ẹ̀yin náà ti mọ̀ pé tẹ́ bá ti rí ètò gbajúmọ̀ ẹ rí adédọ̀yìn ẹ ṣé ẹ kú àdúrótì ẹ kú gbogbo ìgbà ẹ kú kó lè dá tí gbogbo wa ń bá káàkiri lágbára lọ́wọ́ Elédùmarè kò ní lè mọ́ wa ọlọ́run á dá wa sí tẹbí tará tójúlùmọ̀ lórí ètò lẹ́nìí àlejò wa olólùfẹ́ yín ni wọ́n o àyànfẹ́ yín ni wọ́n ẹ̀yin náà mọ̀ pa àní fún yín lófo ẹni tẹ́ ẹ kọ̀wé wípé ká gbé wá sórí ètò ni wọ́n dẹ̀ ti wá wọ́n ti jẹ́ wa níhò wọ́n ti wá darapọ̀ mọ́ wa lórí ètò alálùbáríkà orí ètò olóríire ètò gbajúmọ̀ ẹ má jẹ́ àsọ̀rọ̀ jù ẹ jẹ́ àbẹ̀rẹ̀ ètò náà ní pẹrẹwu ẹ wá nǹkan fìdílé ẹ máa bá wa ká lọ ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ní kíákíá. èmi náà ṣẹ̀ṣẹ̀ yẹ ẹ̀yin báwo. ẹ káàbọ̀ sórí ètò gbajúmọ̀ ẹ kújọ́ mẹ́ta
ṣe máa. Ojú tó rí yìí ó gbó. Àwọn aráalé ńkọ́? Àdúpẹ́. Iṣẹ́ náà ńkọ́? Àdúpẹ́. Ẹ kí àwọn tí wọ́n ń wò yín nílé àti lókè òkun. Ẹ ṣé gan gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko. Bẹ́ẹ̀ ṣe ń gbádùn ètò Gbajúmọ̀, àdúpẹ́ lọ́wọ́ yín. Tẹ́ ń gbádùn àwa náà tẹ̀lé ní kọ́ pé wà ẹ ṣé gan. Ẹ ṣé. Mo tiẹ̀ nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ṣe rárá ń sọ pẹ̀lú ohùn ìrẹ̀lẹ̀ àti ohùn tútù. Ó ga. Ẹ dárúkọ yín fún wọn pàápàá. Joke Jigan lórúkọ mi. Joke Jigan. Ọmọ ìlú wo ni Joke Jigan? Ìjẹ̀bú Ifẹ̀. Tí n bá rí yín báyìí tẹ́ ṣe nǹkan tó wú mi lórí tí mo wá fẹ́ kí yín, báwo ni mo ṣe lè kí yín? Ọmọ Jigan bí ẹkùn, bí ọdẹ apẹrin, tá a lè mú Olúwa là á fún, òkè tá a lè gùn gbìrì ní máa yí ni, à ń pè lọ́rùn òwà, tajá tẹran nífìràn. Ẹ gbà á àbí báwo wá ni tajá tẹran ló fi ń ṣe kí ni? Ló fi ń ránṣẹ́. Tajá tẹran ló fi ń ránṣẹ́. Bẹ́ẹ̀. Ṣé àti bàbá àti ìyá àwọn ni wọ́n wá láti Ìjẹ̀bú Ifẹ̀? Bẹ́ẹ̀ ni. Bàbá mi ni ọmọ Ìjẹ̀bú Ifẹ̀, ìyá mi ọmọ Òwu Ìkìjà. Báwo ni kékeré yín, báwo ló ṣe lọ? Kékeré mi gbogbo wa ọ̀dọ̀ ìyá dádì mi la dàgbà sí. Wọ́n ti kún sí kọ́lọ́run fi ọ̀run kẹ́ wọn. Àmín. Ibẹ̀ la dàgbà sí níjẹ̀bú Ifẹ̀ náà ni gbogbo wa dàgbà sí. Àwọn iléèwé wo lẹ lọ? St. Louis Primary School, Comprehensive High School àti LASU. Ìyẹn ti iléèwé ti gíga ti Èkó. Kí lẹ kà ń bẹ̀? Business Management. Ọdún wo lẹ wá ṣe tán? 2013. Ìrìn àjò tíátà ṣé ẹ kàn jí ẹ̀dẹ̀ wò pé jẹ́ ń bọ́ sí ìdíṣẹ́ yìí mo nífẹ̀ẹ́ sí àbí báwo gan ló ṣe bẹ̀rẹ̀ gan? Tíátà jẹ́ ohun tí mo ti nífẹ̀ẹ́ sí láti kékeré. láti school ni mo ti máa ń ṣe. Ìgbà yẹn a ní drama group ní school, ní secondary school gbà yẹn tá máa lọ ń jó cultural dance, a máa ń lọ tá bá ní event bóyá tó bá fẹ́ ṣe nǹkan ní ìlú àwọn teacher wa máa ń kó wa lọ bẹ̀, a máa lọ jó, a máa ń ṣeré ní church náà, a máa ń ṣe bẹ́ẹ̀. So àti kékeré ni mo ti fẹ́ ṣe tíátà. Ọdún wo lẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn? 2008. Ṣùgbọ́n mi ò fi gbogbo ara ṣe gbà because mo fi máa ń lọ school, mo máa ń wà. But nísìnyí mo ti ń ṣe dáadáa. Ẹ ti wá tara mọ́ nísìnyí. Bẹ́ẹ̀ni. Ṣé ó ní abẹ́ ọ̀gá kankan tí ẹ wà? Bẹ́ẹ̀ ni. Abẹ́ ta ni? Ṣọlá Akíntúndé Làgàtà, ṣùgbọ́n mo ti wá ṣe graduation. Ẹ ti dá wà báyìí, ti gbòmìnira. Bẹ́ẹ̀ni. Eré wo ni ẹ kọ́kọ́ kópa nínú ẹ̀? Tí mo kọ́kọ́ kó ó ti pẹ́ o. Mi lè rántí orúkọ ẹ̀ mọ́, ó ti pẹ́. Ó ti tó eré mélòó tẹ́ ti wá kópa nínú ẹ̀? Ó máa ti tó bóyá bíi lápapọ̀. Bẹ́ẹ̀ni, lápapọ̀. Bóyá bíi 40. Ogójì nígbà tẹ́ ti bẹ̀rẹ̀. Ṣé kankan ti wà tẹ́yìn ti dá fi owó ara yín ṣe? Mélòó? Mi ni mo ti ṣe bíi méje. Méje? Ẹ dárúkọ. Ọlọ́tẹ̀, Bísọ́lá Beyonce, Ìkọ̀kọ̀, Oyin Kọ́nsọ́lá, Ìhòhò mi, tẹ́ bá fẹ́ kọ àwọn eré tẹ́ gbé jáde wọ̀nyí, kí ni àwọn nǹkan tẹ́ máa ń gbà lérò? Àbí pé kì í ṣe ẹ̀yin lẹ máa ń kọ wọn, ṣé wọ́n máa ń fún yín ẹ máa wá sanwó ni àbí báwo? Wọ́n máa ń bá mi kọ́ ni torí látìgbà tí mo ti wà lọ́dọ̀ Làgàtà àwọn ló máa ń bá mi package gbogbo iṣẹ́, àwọn ló máa kọ story, àwọn ló máa wá location, àwọn ló máa ṣe mí kàn máa lọ bí artist ni, so àwọn èèyàn kì í mọ̀ bóyá èmi ni mo ní àbí mi kọ́ ni mo ní. Bẹ́ẹ̀ ni. Àjọṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti àwọn ẹlẹgbẹ́ yín tẹ́jọ jẹ́ bí sàwáwù nídìí iṣẹ́ tíátà? Àjọṣepọ̀ iṣẹ́ náà ni tá bá ríra níbi iṣẹ́ a máa kíra, ibẹ̀ náà ló parí sí. Ibẹ̀ náà ló parí sí. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Bàbá Bugatti.
Bugatti. Bugatti. ẹni ọmọ tó dáa. Charlie. first daughter mi ọkọ ẹ̀ tó fẹ́ honourable ni. Honourable. ọkọ ẹ̀. Èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan. I don't like it, daddy. ìyàwó kápẹ́ńtà. yes kápẹ́ńtà kọ́ lọ́kọ ẹ̀ ni. ok máa fún ẹ ní màálù méjì. Màálù méjì. màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi ó fún ẹ ní 300,000 sí. Dádì tẹ́ ń wò yẹn wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà mẹkáníìkì lèmi ṣe ń bí. Ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. Mi ti báwo. Mo ní fàdúrà ràn mí lọ́jọ́ bá ti rí owó máa fún ẹ ní owó. Kí ló dé? But I'm trying my best na mo ń gbàdúrà náà. Ẹ máa káàbọ̀ ó fẹ́ sọ bíi bàbá ìdẹ́ pé irọ́ ló fi jẹun kiri àdúgbò. sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ni kàkà ẹ̀. Kí ni kókó inú ìwé ìròyìn sọ? kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. arábìnrin lẹ́yìn náà dúró bíi wọ́n ló kan bàbá Bugatti tẹ̀ ń wò yìí fàwọ̀ rajà lásán ni. Mi ò mọ nǹkan tá a fẹ́ fi sọ̀rọ̀ wọn o. A lè filẹ̀ báyìí ká máa wo dádì níran o. instant tí bá ti wọlé bẹ̀rẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. bó ṣe wà nìyẹn. Kákẹ́mi tí wàá gbóhùn ti fi ṣẹlẹ̀ kí lẹ́sẹ̀ kí máa jẹ lọ. Àgbàyàlé. jọjọ kí ni mo lè rí fẹnu gbánú léyìn náà. tẹ́lẹ̀ rí fẹnu gbá ìbígbà tẹ̀ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ni kí lè tẹ̀ fẹnu gbá kẹ́ tó wọlé. lẹ́yìn tí mo sọ fún ẹ nínú ẹ dùn tán ìgò mélòó ló mú. Ẹ sà ìgò mẹ́ta náà lè fún mi. ìgò mẹ́rin ni. Mi mú kẹrin tán. ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 ló ti rí millionaire. ọkọ mi ò máa ní tó bẹ́ẹ̀. Àǹtí Jọkẹ́, àwọn olólùfẹ́ yín wọ́n láwọn ní ìbéèrè fún yín. Àwọn táwọn ní ìbéèrè wà, àwọn tí wọ́n dẹ̀ fẹ́ kí yín, àwọn náà wà. Ẹni tó bá ti ń ṣe irú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí, oríṣiríṣi nǹkan la máa ń gbọ́. Wọ́n dẹ̀ fẹ́ gbọ́ òkodo ọ̀rọ̀ lẹ́nu yín. Ìdí nìyí tá fi ya abala yìí kalẹ̀. Abala náà là ń pè ní ojú abẹ. Ṣé yá ká sojú abẹ ń kọ́? Dáhùn ẹ̀kọ́ mi ní ṣó ti yá. Orúkọ mi ni Ògúnsànyà Tawakat, so a wà ní Dùgbẹ̀ shopping mall Shoprite. Mo fẹ́ kí Joke Jigan, so mo jẹ́ kan lára fan wọn, so mo gbà ládùúrà pé Ọlọ́run jẹ́ kán túbọ̀ máa tẹ̀síwájú, so then a tún lérò pé kán má tún disappoint àwa fans wọn, so k'Ọlọ́run bá wa ràn wọ́n lọ́wọ́. Ẹ ṣé gan-an Ọlọ́run máa nífẹ̀ẹ́ ti tẹ̀yìn náà iwájú la máa lọ lágbára Ọlọ́run. Olólùfẹ́ yín kan lélẹ̀ ní àti orí Facebook ó jẹ́ Ọláìyá Akeem. Wọ́n ní àwọn kí Joke Jigan wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn eré tẹ máa ń ṣe wípé ẹ máa ń nífẹ̀ẹ́ sí láti ṣíralẹ̀ wípé kí nìdí. Àwọn olólùfẹ́ yín lélẹ́yìí o. Kò ń ṣe pé bóyá mo máa ń nífẹ̀ẹ́ àti ṣíralẹ̀. Tẹ bá rí mi báyìí ṣe máa mọ̀ pé mo bo gbogbo ara tán ni. Ẹ bò. Ní iṣẹ́ wa tá a bá ń ṣiṣẹ́ nígbà tó bá pè ẹ́ nígbà mi Joke Jigan máa bá mi níṣẹ́ ní ọ̀dì kìnìkan kí ni mo fẹ́ ṣe ní first thing mo máa ṣe báyìí o ẹ mọ̀ pé kò ní possible kéèyàn múra báyìí lọ sí pool nǹkan tí nǹkan tó bá wà nínú script yẹn lèèyàn máa ṣe tó bá jẹ́ pé ibi tó ti máa ṣe ìyàwó ilé máa múra bí ìyàwó ilé tó bá jẹ́ pé ibi tó ti máa ṣe ọmọ aláìgbọràn máa ṣe ọmọ aláìgbọràn náà ni tó bá jẹ́ pé ibi tó ti máa ṣe ọmọ dáadáa tí iṣẹ́ bá wà rántí kéèyàn wọ ìjáàbù náà èèyàn máa wọ̀ so iṣẹ́ wa gangan nǹkan tó bá ti sọ pé ó máa ṣe o la máa ṣe. ẹni yìí olúwa pẹ̀lú mi wọ́n kí yín òyìnbó làwọn fi sọ wọ́n ní Joke Jigan àwọn kí yín o wípé ọlọ́run á túbọ̀ máa gbé yín láyín ọwọ́ sókè ní ẹni olúwa pẹ̀lú mi ni wọ́n sọ níbí báyìí. Tọ́lá má jẹ́ kó dùn mí wọ́n ní àwọn nífẹ̀ẹ́ yín wípé ṣé ẹ ti wà ní ilé ọkọ ìyẹn pé ṣé ẹ ti ládé orí. Lóòótọ́ mo lẹ́ni tí mò ń fẹ́ ṣùgbọ́n àti ìṣèyàwó àbí nǹkan kan. Èmi rí wípé lórí Instagram àwọn tí wọ́n ń tẹ̀lé yín wọ́n pọ̀ bìbà bẹ́ẹ̀ ni
ẹ̀yin yìí àwọn olóyìnbó á ní wọ́n fọ́kúlà kí ló dé kí nìdí wọ́n lé ní 10,000 bẹ́ẹ̀ ni tèmi rí o báwo lẹ ṣe kí ló dé. ìfẹ́ ni kò sí nǹkan kan tíyàn fẹ́ ṣe sí followers. Àwọn kan rà wọ́n láwọn kan máa ń rà bí mo ṣe gbọ́ o ṣùgbọ́n èmi nífẹ̀ẹ́ gbogbo àwọn tó ń follow mi because mi ò need láti rà wọ́n bóyá tí n bá dẹ̀ lówó àti rà wọ́n mo máa rà wọ́n o. ẹ tún rà kún. ṣùgbọ́n báyìí àwọn tó ń follow mi àwọn tó love mi ni àwọn tó nífẹ̀ẹ́ mi dénúdénú wọ́n láwọn kan máa ń rà ṣùgbọ́n èmi ò rà. Gbogbo àwọn tó nífẹ̀ẹ́ mi tó ń tẹ̀lé mi Ọlọ́run á máa bá mi nífẹ̀ẹ́ yín iná ìfẹ́ wa ò ní kú lágbára Ọlọ́run. Àmín. Àwọn wo ni ẹ máa ń wò nínú iṣẹ́ yìí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe? Tóyìn Àìmàkù. Kí nìdí ní pàtó? Ìdí ni wípé láti ìgbà tí mo ti wà ní school ni mo ti máa ń wò mo ti mọ̀ pé òkè ẹni tí mo nífẹ̀ẹ́ sí lílé ẹni tí mo fẹ́ dàbí lílé mo nífẹ̀ẹ́ Tóyìn láti kékeré láti ìgbà tí mo ti ń wò mo nífẹ̀ẹ́. Ṣé ìgbà kankan wà tẹ́yin méjèèjì tẹ́ ti jọ ṣiṣẹ́ pọ̀? Gbogbo ìgbà la máa ń ṣiṣẹ́ pọ̀ gbogbo iṣẹ́ mi gan ló máa ń fẹ́ wà nù. Ṣé yìí ní ìbéèrè míì tẹ́ fẹ́ bí àǹtí Joke Jigan yálà nípa aṣẹ́ wọn nípa ara wọn ni àǹfààní yẹn wà báyìí o nọ́mbà tí àdírẹ́sì tó hàn ní ojú amóhùnmáwòrán yín òun ni kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè àwọn la máa bá ẹ̀yin náà lẹ́dẹ̀ máa wá ẹ ṣáà máa fi ránṣẹ́ bó bá dẹ̀ jẹ́ pé ẹ bá wa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ fọkàn yín balẹ̀ tẹ́ bá lọ sí orí GbajumoTV àbí ApreelTV Plus orí Instagram orí Facebook àbí orí Twitter gbogbo ètò tó ti bẹ̀rẹ̀ àti tá a ti ṣe sẹ́yìn pátápátá gbogbo ẹ̀ lẹ máa rí ní kedere ẹ bá wa dòwò pọ̀ ẹ ní kábàámọ̀ Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Ọlọ́pàá ta ló kọ́kọ́ dé nínú wọn. Ìyá tẹ́lẹ̀ ló kọ́kọ́ dé. Aṣọ kí ni. Bàbá Emeka ló kọ́kọ́ dé. Ọlọ́pàá. Ayé ọlọ́pàá mi ti bàjẹ́. Bàbá àwọn méjèèjì náà dé papọ̀. Èkó ọlọ́jà. Dákun kí ló ń wá ní ọjà ń dà yìí ná. ní ìwánu ọjà. káńtà ní bẹ́ẹ̀dì mi ẹ̀fọn ní fẹ́ǹsì mi àjọ máa ń sùn àjọ ń jí ni. ó lè ní ọ. Àní mo fẹ́ ro oúnjẹ. Mo ti gba tíkẹ́ẹ̀tì láàárọ̀ yìí mo ti gba tíkẹ́ẹ̀tì tí wàá ń béèrè lọ́sùn mo ti gba tíkẹ́ẹ̀tì. tó bá di sí ọwọ́ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ wá rí mi. ṣé o sì. ọba ń gbẹ́rù gan ni. àwọn ọlọ́run fi yín ràn. mọ̀mọ́. kí lẹ fẹ́ gbé àti pé bo lẹ̀ ń gbé lọ. ẹ bọ́ ni ọba ń gbé lọ sórí ìta mẹ́ta ní ń dààmú àlejò. Ṣé wọ́n sọ fún ẹ ni? Wọ́n ò sọ nǹkan kan fún mi fúnra ara mi ni mo mọ̀ tí mo wá. Gbogbo etí ara àti kò sí fún rẹ́tíwọ̀kì ojú ẹ̀ hàn rẹ́tíwọ̀kì ẹ̀ ó ti sáré ni. Kò ní dáa fún ẹ bó ṣe ní kò ní dáa fún ẹ. Mo ní pé rẹ́tíwọ̀kì ojú ẹ̀ ó ti sáré. Ojú adùn wọ̀ lọ. báyìí nǹkan ṣe máa ṣe nǹkan jàre. ọ̀dà iṣẹ́ wa wà tó ṣe mi ti bọ̀ oríṣẹ́ báyìí. ń fún ọ lẹ́tà ọlọ́ọ̀rọ̀ agbèjì tó bá dé agbèjì báyìí odò olówó láyé rẹ nù. iṣẹ́ wo ni màmá lọ ṣe bẹ́ẹ̀. ìwọ sáà ti dé agbèjì tó bá lórí àpáta bá fún ọ lẹ́tà lọ́bẹ̀ ojú rẹ méjèèjì ló kó lẹ̀ wọ́n sì fún ọ lówó tọ́mọ náà dọjọ́ kú ẹ̀. nínú ọlá pẹ̀lú bẹ̀rẹ̀ abẹ́ lálàbíyà ṣùgbọ́n àlìkà ìyá túbọ̀ òṣèmọ̀ ọmọ rẹ̀ o. Ó dùn fún irun mi gidi gan-an àdúrà mi fún ẹ̀rẹ́ rí pé o ò ní ṣe ọ̀pọ̀ ọdún láyé. ọjà ojú ọlọ́mọ òtó ẹni báláyà kó wá wọ̀. alpha na yín tèmi nílé ẹ ṣàmọ̀ gbogbo everywhere tẹ́ bá ti ń wò mí ẹ ṣàmọ̀ èmi ọmọ yín náà ni Ibrahim Yekini tí gbogbo èèyàn mọ̀ sí ìtẹ̀lẹ̀ kò yé yín ẹ mọ̀ kọ́ gbàrà jọ mí lónìí èèyàn ní fi búrẹ́dì kan jẹun lọ́rọ̀ Gbajúmọ̀ yìí o ṣe rí ètò yìí ó ní kẹ́ máa wo Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀ ní kẹ́ máa wò pẹ̀lú Dóyin Kúkọ́ yìí tó bá ti gbé síbẹ̀ má yí kúrò má rò rárá tó bá fẹ́ ka national anthem ẹgbẹ́ lọ́wọ́ ẹ gbọ́dọ̀ wà ètò yìí gbà fún. Àǹtí Joke abala tá fẹ́ wọ̀ yìí abala ti Yorùbá ni abala ti àǹtíà tá ti ń kọ́ra wa ní èdè ìṣe àti àṣà Yorùbá òun ni ìbéèrè 10 òun ló wà nínú ṣùkú ó ti tó bẹ́ẹ̀ ni ẹ fọkàn yín balẹ̀ nǹkan tẹ́ bá ti mú òun lèmi máa kà fún yín ìbéèrè 10 òun ló wà nínú ṣùkú yìí 3 lẹ láǹfààní àti mú
abala yìí òun là ń pè ní ṣó láyà àǹtí Jọkẹ́ ṣáyà yẹn kí pọ́pọ́ máa nífẹ̀ẹ́ síra àwọn èèyàn bíi tiyín báyìí. Ení méjì ẹ yẹ kó wá. Ìbéèrè ìkẹrin tó jẹ́ àkọ́kọ́ ẹ fọkàn yín balẹ̀ irúfẹ́ ẹran wo ni Yorùbá ń pè ní àgbọ̀nrín? Èmi Yorùbá ni irúfẹ́ ẹran wo ni wọ́n ń pè ní àgbọ̀nrín? Ẹranko. Ẹranko wo? Àgbọ̀nrín. Mọ̀ ìgalà, ẹranko ìgalà. Ẹ ṣáà ti gbọ́ ìgalà rí? Bẹ́ẹ̀ni. Òun náà ni wọ́n máa ń pè ní àgbọ̀nrín. Ìbéèrè ìkarùn-ún tó jẹ́ ìkejì, ọmọ pín ire, ọmọ láre, ọmọ ìkan ò gbọ́dọ̀ jù kàn, ìran Yorùbá wo la máa ń kì bẹ́ẹ̀? Ìjẹ̀bú. Ìjẹ̀bú ni. Ìjẹ̀bú ti bó. Wọ́n máa ń pe àwọn kan ní kìnnìkan ọmọ abíṣujó kọ. Ìjẹ̀bú ni. Tọ́n bá ní ọlọ́fà mọ̀jọ̀ òun nìyẹn ọlọ́fà mọ̀jọ̀ àwọn ni wọ́n máa ń kì bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ìbéèrè àkọ́kọ́ tó wá jẹ́ ìkẹta, bí Yorùbá bá ní àgùntàn bùyàn jẹ kí ni ìtumọ̀ ẹ̀? Àgùntàn kẹ. Tọ́n bá ní àgùntàn bùyàn jẹ kí ni wọ́n ń sọ? Àgùntàn ń bùyàn jẹ. Irú yẹn àwọn òkóbó àbí ẹni tí kò lè ta bíọ́bíọ́ pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ ni àwọn míì àdẹ̀tú ní ẹ̀sìn inú ìwé. Ẹ̀sìn inú ìwé yẹn lè bá ti sọ. Òun náà ni wọ́n bá ní àgùntàn bùyàn jẹ àwọn tí wọ́n bá wí àwọn nìyẹn. Àǹtí Jọkẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìbẹ̀rẹ̀ abala yìí mo ní a fi ń dá ara wa lẹ́kọ̀ọ́ nípa ìṣe àṣà àti èdè Yorùbá ni ní gbogbo ibi tẹ́ ẹ bá dé nílé ayé yìí ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ jẹ́ ká máa gbé àṣà wa ká máa gbé lárugẹ Ọlọ́run Elédùmarè á dẹ̀ máa fún wa ṣe àmín. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ abala ijó òun ló kàn báyìí o ìyẹn la máa rí yín sí ẹ múra mi wá ni màá dáàbò fún yín lénìí. ṣé lóòótọ́ ó yẹ bá mi gbóhùn sókè lọ ẹ jẹ́ àtètè ṣe kí ni ká fẹsẹ̀ rajó.
ẹ múra mi wá lóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́. gidi. Ẹ jẹ́ káwọn tó ń wò wá lé ẹ jẹ́ kán dájọ́ kán sọ ẹni tó gbégbá orókè ní ìlú àti àwọn máa ti mọ̀ pé mi ni wọ́n ní dáadáa. ẹ̀yin ó ti dà èmi náà gbà mo fún yín àmọ́ ìjọ ta jó tán sí nìsín ẹjọ́ ta lẹ́nu tó kọ́. Màláìkà ni àwọn sọ nínú orin yẹn pé wọ́n sọ kí wàá ní wọ́n pe àkọlé ẹ̀. ọwọ́ yẹn gùn. Màláìkà ló kọ. àwọn ni. Superstar. báwọn ti ẹ̀gbà kọ́kọ́ nù Ṣóláyà bẹ́ẹ̀ ni Superstar Màláìkà. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ilé tiwa tó lọ báyìí àmọ́ kẹ́ ẹ tó lọ láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ àti gbogbo wa pátápátá tá a péjú tá à ń gbétò yìí sáyé àníkà fún yín lẹ́bùn nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ NAFCAP Enterprises àwọn náà wọ́n làwọn nífẹ̀ẹ́ yín Dúpẹ́ Cosmetics and Spa àwọn náà ìyẹn tí gbogbo èèyàn mọ̀ sí Alájà Shine àwọn náà wọ́n ní ká fún yín ní ẹ̀bùn ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Alájà Shine ẹ ṣé gan o Shine tẹ bá ń jẹ ẹ máa ṣáìnì lọ lójoojúmọ́ ni o òkè lẹ máa lọ ẹ ṣé o. àdúpẹ́ kí lẹ wá ní sọ fáwọn olólùfẹ́ yín lé. ẹ ṣé tí ò bá sẹ́yìn kò sẹ́mi ẹ ṣé gan fún gbogbo ìfẹ́ yín pẹ̀tẹ́ ẹni kọ́ gbé mi wá pẹ̀lú gbogbo nǹkan tẹ́ sọ èyí tí mo rí àti tọ́ka fún mi ẹ ṣé gan Ọlọ́run máa bá mi nífẹ̀ẹ́ gbogbo yín lọ títí láéláé ẹ ṣé. èmi náà ṣe báyìí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ pátápátá adúpẹ́ ẹ̀kọ́ àdúrótì Ọlọ́run ọba òun lọ lọ́pẹ́ Ọlọ́run ọba a máa dá yín sí á wà pẹ̀lú yín nǹkan ò ní ṣe yín kò ní ṣọmọ fún yín ayọ̀ ìdùnnú àti àlàáfíà òní mo fẹ́ fi yín sílẹ̀ lénìí èmi dẹ̀ ní ìdánilójú wípé ìgbà míì tí n bá tún máa wá ayọ̀ àlàáfíà àti ìdùnnú yẹn òun náà ni màá tún bá yín Adédoyin Kúkọ̀yí ló ń fi àsìkò yìí dágbére fún yín pé láyọ̀. Bàbá Bugatti. Bugatti. Ẹni ọmọ tó dáa. Charlie. First daughter mi ọkọ ẹ̀ tó fẹ́ honourable ni. Honourable. ọkọ ẹ̀. Èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan. I don't like it, daddy. Ìyàwó kápẹ́ńtà. Yes, kápẹ́ńtà kọ́ lọ́kọ ẹ̀ ni. Okay, máa fún ẹ ní màálù méjì. Màálù méjì. Màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi ó fún ẹ ní 300,000 sí. Dádì tẹ́ ń wò yẹn wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà mẹkáníìkì lèmi ṣe ń bí. ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. mi ti báwo. mo ní fàdúrà ràn mí lọ́jọ́ bá ti rí owó máa fún ẹ ní owó kí ló dé. But I'm trying my best na mo ń gbàdúrà náà. ẹ máa káàbọ̀ ó fẹ́ sọ bíi bàbá ìjẹ́ pé irọ́ ló fi jẹun kiri àdúgbò. sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ni kàkà ẹ̀. kí ni kókó inú ìwé ìròyìn sọ. kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. arábìnrin lẹ́yìn náà dúró bíi wọ́n ló kan bàbá Bugatti tẹ̀ ń wò yìí fàwọ̀ rajà lásán ni. mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ wọn o a lè filẹ̀ báyìí ká máa wo dádì níran o. instant tí bá ti wọlé bẹ́ẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. bó ṣe wà nìyẹn. kájọ̀mí tí wàá gbóhùn ti fi ṣẹlẹ̀ kí lẹ́sẹ̀ kí máa jẹ lọ. àgbàyàlé. jọjọ kí ni mo lè rí fẹnu gbánú lẹ́yìn náà. tẹ́lẹ̀ rí fẹnu gbá èmi gbà tẹ̀ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ni kí lè tẹ̀ fẹnu gbà kẹ́ tó wọlé. lẹ́yìn tí mo sọ fún ẹ tínú ẹ dùn tán ìgò mélòó ló mú. ẹ sà ìgò mẹ́ta náà lè fún mi tí mo mú mi mú kẹrin tán. ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 go to the millionaire. ọkọ mi ò mọ̀ ní tó.